Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ mi kò yí padà, Aya Audu ni mò ń jẹ́. Kí ni àkọlé iṣẹ́ tí a ó máa gbé yẹ̀wò lónìí? Kókó ìdánilẹ́kọ̀ọ́ wa ti òní ni a mọ̀ sí ẹ̀yà ara ifọ̀. Ẹ̀yà ara ifọ̀, which is known as organs of speech. Kí ni èròǹgbà ìdánilẹ́kọ̀ọ́ wa? Ní òpin ìdánilẹ́kọ̀ọ́ yìí, a ó gbọ́dọ̀ lè sọ ohun tí ẹ̀yà ara ifọ̀ jẹ́. Èjì, a gbọ́dọ̀ lè sọ oríṣi ọ̀nà méjì tí ẹ̀yà ara ifọ̀ pín sí. A gbọ́dọ̀ lè ṣàlàyé ohun tí a fi pè é kún jẹ́ àti ọ̀nà méjì tí ó pín sí. Kí ni ìtumọ̀ ẹ̀yà ara ifọ̀? Ẹ̀yà ara ifọ̀ ni àwọn ẹ̀yà ara tí ó ń kópa nínú gbígbé ìró èdè jáde. Ẹ̀yà ara ifọ̀ ni àwọn ẹ̀yà ara tí ó ń kópa nínú gbígbé ìró èdè jáde. They are known as organs of speech. These are the organs that participate in the production of speech sound, that are used in the production of speech sound. Ẹ̀yà ara ifọ̀ ni àwọn ẹ̀yà ara tí ó ń kópa nínú gbígbé ìró èdè jáde. Ọ̀nà méjì ni a lè pín ìsọ̀rí ẹ̀yà ara ifọ̀ sí. Àwọn sì ni ẹ̀yà ara ifọ̀ àfojúrí àti ẹ̀yà ara ifọ̀ àìfi ojú rí. Ẹ̀yà ara ifọ̀ àfojúrí, èyí ni àwọn ẹ̀yà ara ifọ̀ tí a lè fi ojú wa rí nígbà tí a bá ń gbé ìró èdè jáde nípa lílo bí dígí. Nígbà tí ẹ̀yà ara ifọ̀ àìfojúrí ni àwọn ẹ̀yà ara ifọ̀ tí a kò lè fi ojú wa rí. Wọ́n wà ní inú ikùn wa. Ẹ̀yà ara ifọ̀ àfojúrí ni àwọn ẹ̀yà ara ifọ̀ tí a lè fi ojú rí nígbà tí a bá ń gbé ìró èdè jáde. Àpẹẹrẹ wọn ni ètè òkè, ètè òkè, èyí tí olóyìnbó pè ní upper lip. Èkejì ni ètè ìsàlẹ̀, ètè ìsàlẹ̀, eyín òkè, eyín òkè, eyín ìsàlẹ̀, èrìgì, èrìgì, àjà ẹnu, àjà ẹnu, iwájú ahọ́n, iwájú ahọ́n, àárín ahọ́n, ẹ̀yìn ahọ́n, àfàsé, ìta gògògóńgò, òlélé, òlélé, àjà ẹnu, káà imú, àárín ahọ́n, ẹ̀yìn ahọ́n, àfàsé, ìta gògògóńgò, òlélé, àjà ẹnu, káà imú, káà imú. Àwọn wọ̀nyí ni àwọn ẹ̀yà ara ifọ̀ àìfi ojú rí, ni àwọn ẹ̀yà ara ifọ̀ tí a kò lè fi ojú wa rí. Àwọn ẹ̀yà ara ifọ̀ tí a kò lè fi ojú rí. Àpẹẹrẹ wọn ni ẹ̀dọ̀fóró, kòmóòkun, ẹ̀ka kòmóòkun, kánhúnna, inú gògògóńgò, káà ọ̀fun. Ẹ̀dọ̀fóró, kòmóòkun, ẹ̀ka kòmóòkun, kánhúnna, inú gògògóńgò, káà ọ̀fun. Àwọn wọ̀nyí ni àpẹẹrẹ ẹ̀yà ara ifọ̀ àìfojúrí. A ó máa wo àwọn ẹ̀yà ara ifọ̀ tí ó ń kópa nínú ìró èdè pípè. Lábẹ́ rẹ̀ la ti ní ohun tí à ń pè ní àfipè. Kí ni ìtumọ̀ àfipè? Known as articulator ní èdè òyìnbó. Àfipè ni gbogbo àwọn ẹ̀yà ara tí ó ń kópa nínú ìró èdè pípè. Àfipè ni gbogbo ẹ̀yà ara ifọ̀ tí ó ń kópa nínú gbígbé ìró èdè jáde. Oríṣi ìsọ̀rí méjì ni a lè pín àfipè sí. Òun ni àfipè àsúnsí àti àfipè àkọ̀mọ́lẹ̀. Active articulator and passive. Àfipè àsúnsí, èyí tí olóyìnbó ń pè ní
active articulator ní àwọn àfipè tí ó máa ń gbéra, that is they move nígbà tí a bá ń gbé ìró èdè jáde. Wọ́n máa ń sún sókè, wọ́n máa ń sún sílẹ̀. Nígbà tí a bá gbé àwọn ìró èdè jáde, àwọn ni wọ́n sì máa ń wà ní ìsàlẹ̀ ẹnu wa. They are the lower part of your mouth when you produce sounds. When you open your mouth, split it into two, you see they are the lower part of your mouth and they are ètè ìsàlẹ̀, eyín ìsàlẹ̀, iwájú ahọ́n, àárín ahọ́n, àfipè àkànmọ́lẹ̀ known as passive articulator ni àwọn àfipè tí wọn kò lè gbéra sókè tàbí sódò nígbà tí wọ́n bá ń gbé ìró èdè jáde. That is, they are stationary, they don't move when we produce speech sounds. Nígbà tí a bá ń sọ̀rọ̀, when you speak. Àpẹẹrẹ wọn ni ètè òkè, àjà ẹnu, àfàsé, ìgọ́nà ọ̀fun, eyín òkè, èrìgì, òlélé. Just like I said earlier on, they don't move. They're always stationary. It is àfipè àsúnsí that move. Ìgbéléwọ̀n. Kí ni a mọ̀ sí ẹ̀yà ara ifọ̀? Ìbéèrè kejì. Dárúkọ oríṣi tàbí ìsọ̀rí ẹ̀yà ara ifọ̀ tí ó wà pẹ̀lú àpẹẹrẹ márùn-ún. Ìbéèrè kẹta. Dárúkọ oríṣi àfipè tí ó wà pẹ̀lú àpẹẹrẹ tí ó bá mu. Mo nígbàgbọ́ wípé a ti ní ẹ̀kọ́ kan tí a ti kọ́ lónìí. Ó dìgbà.